òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. a kú dédé àsìkò yìí sà, a kú fàájì sà, a rí i pé lẹ́nu fàájì láti bá yín sà. Bàbá wa lẹ́jọ́ mẹ́ta yìí a rí i pé ẹ̀yin náà wà níbi ayẹyẹ ọdún fújì tá a ṣe ìyẹn Fuji Festival lẹ́tì fi8. ṣùgbọ́n ohun ìyàlẹ́nu tó ta rí ń bẹ̀ ni pé ẹ pe ọ̀kan lára àwọn ọmọ yín ẹ pè ní ojúlówó ọmọ ìyẹn Òkìkí Bright. Kí ló fà á, kí nìdí ẹ̀ tẹ́ fi rí i pé Òkìkí Bright ó tọ́ sí ojúlówó ọmọ? ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni òòjọ́ máa rówó rẹ̀ yín ojúlówó lóògùn a1 Scorpio ìdò akọni ojúlówó ọlọ́ọ̀gọ̀ ààrẹ orin fújì ìlú ká tí bá sọ pé ojúlówó ọmọ ni ẹ ó tó bẹ ojú rẹ lọ ojúlówó ọmọ ni Òkìkí Bright. Ẹ tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ nínú fújì táǹkọ yìí pé ojúlówó kọ ẹ kó wá point ẹ kó point ọ̀rọ̀ tí mo sọ ẹ kó dọ̀tẹ̀ out kí gbogbo ayé gbọ́ ṣùgbọ́n má lè translate ẹ torí ọmọdé òun mẹ́wẹ́ lẹ́wẹ́ tí òun òwe lówé ẹ jẹ́ kó jẹ́wẹ́ sọ́tún kó jẹ́wẹ́ sọ́wọ́ sí orientation ní kẹ́yà tètè ṣe fún a lè yé bó ṣe mọ̀ bó ṣe jẹ́ ojúlówó ọmọ ní Òkìkí Bright my best son. ẹ sà ọlọ́rọ̀ kan tẹ̀sán lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn wọlé ṣe rántí. ọmọ àwọn làwọn jẹ́ orúkọ yẹn. a pé àyìn lẹ́yìn jẹ́ ojúlówó ológun ológun mo ti wá yọ fún mo ti yọ fún ẹ èmi mò ń jójúlówó ológun bẹ mo ti á rò pé eléyìí tọ́ kí n pè ní ojúlówó ọmọ bẹ mo ti yọ fún action. ṣe mọ̀ pé èmi ń sìn gbogbo ayé ti mọ̀ pé ojúlówó ológo ọmọ ni mẹ́ ojúlówó ológo orin ìgbà tó máa ṣe paríparí ẹ̀ wọ́n á ní ojúlówó ọlọ́gọ̀ ibẹ̀ ni mo ti wá yọ orúkọ yẹn fún pé ojúlówó ọmọ nílé ìlú tóró tó bẹ́ẹ̀. òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.